Akirikaye ètò kan tó ń bá fẹ́fẹ́ wọ̀ yájà lórí ìkànnì KAFTAN TV Yorùbá lórí ẹ̀rọ STARTIMES channel 132 DTT tàbí 482 DTH lọ́jọ́jọ́ ajé sọ́jọ́ ẹtì Monday to Friday ní dédé aago 10 òwúrọ̀ sí 11 ìyálẹ́ta níbi tí ọmọbabìnrin Adérọ́lákẹ́ Mercy Akínlọ́sọ́tù yóò ti máa tukọ̀ ètò lábala ètò Akirikaye ìwúre làkọ́kọ́ iṣẹ́ oríran mi pẹ̀lú àlejò lẹ́lẹ́ẹ̀kejì àwẹ̀ ní ẹlẹ́sà lẹ́tàǹtagbà abala ìmọ̀ràn lẹ́rìn wọ̀rọ̀kọ̀ Akirikaye pẹ̀lú Adérọ́lákẹ́ Mercy Akínlọ́sọ́tù atọ́kùn àti olótú ètò ó dùn gbọ́ ó ṣe é wò ó ládùn ó lóyin Akirikaye lórí ìkànnì KAFTAN TV Yorùbá nìkan ni ẹ má mísì ẹ̀. Ìbà kábíyèsí f'Olódùmarè ọba ọ̀gá ògo ọba tó ní ilé ayé tó lòdì ọ̀run aráwò tí wọ́n lè kú tìpìlẹ̀ ọba títí ń bẹ káyọ̀ tó mọ bẹ ọba tí ń jọba lọ́wọ́lọ́wọ́ ọba tó tún mọ ìjọba ń gbàtà yóò ní sí mọ́ àmọ̀sọ wípé ẹ ṣé o adúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ Ọlọ́run ọba dáni wáyé adáni tán aríni tán mọ́ni tán ìwọ ló dá wa tó dá wa sílé ayé ìwọ ló mọ wa tó mọ èmi inú gbogbo wa pátápátá ìwọ lọ́ba dáni ìwọ lọ́ba dáyàn ìwọ lọ́ba dání lọ́lá kan gbọ́ ojú orí dání lọ́lá kan jẹ́ òrìye ìwọ ni dòdò ń dáwà ìwọ ló dówó tí ò náwó ìwọ náà ló wá tún dágbà tí ìgbà ò sì lè lò àmọ́ sọ pé kábíyèsí o a ṣe abẹ́rí fún Ọlọ́run Olódùmarè fún àǹfààní àtọrọ̀fẹ́ tó fẹ́ mi tó fún àwọn olólùfẹ́ ètò yìí tó já wà láyé àtún wà láyé ọ̀pọ̀ tí ẹ ló wà láyé àmọ́ tí wọ́n sì láyé wọn àkúkú fi yọ̀ wọ́n a fi ń gbórúkọ rẹ̀ ga ni a sọ wípé ṣé ẹ kú lébà là ń kára lé ẹ̀rọ wa là ń ké rọ̀nà ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú ìyálẹ̀ta ẹ kú gbogbo àkókò tó jẹ́ ọjọ́ bá ń sọ ló ní ọ̀dọ̀ títí yín bẹ̀ ẹ̀dì òdùn bí bó o sì ní sẹ́ wà pa èmi náà kúkú wà pa Olúwaṣeyìfúnmi ọmọ Ògúntóyè lèmi jẹ́ èmi lọ́mọ nílùú Ògbómọ̀ṣọ́ ọmọ Ògbómojúgun Ògbómọ̀ṣọ́ ìlú ajílété níbi tá a ti fa pé ewúrẹ́ jiyàn tá a fi tàgùtàn bẹ́ẹ̀ tá a fi ń jẹ̀ka ogun òkùnkùn jàjàjà kókó wa l'Ógbómọ̀ṣọ́ rí awáládé náà kọ́ tá a sinmi ẹ̀yin ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ètò Akirikaye lórí ìkànnì wo lórí ìkànnì tó náà kàn ní pa ìkànnì tó jù kàn ní lọ lórí ìkànnì KAFTAN television Yorùbá níbi táwa tí mo ń ṣe àfojúsùn ayé tó rẹwà mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò yìí gẹ́gẹ́ bí ìṣe mi ẹ wò ètò tí tó ní yìí ó máa lárinrin ẹ̀yin ará ilé ẹ̀rí tí mo ti ń dansi alẹ́ ètò tó ní yìí máa sweet ó máa lákàkì oyin máa kàn sí gbọ́ngbọ́ngàn máa wò iyọ̀ wà ń bẹ̀ magi dùn gbogbo ẹ̀ pátá ló wà ń bẹ̀ ẹ̀yin ṣáà ti jókòó síbi tẹ́wọ̀n akẹ́wà ọ̀rá bá mi ṣe nǹkan kan ẹ bá mi pa àwọn alábàágbé yín àwọn olólùfẹ́ yín pé ṣe Ifúnmi tún ti gbé tó wọn dé o ètò Akirikaye kájọ máa jẹ̀gbádùn ètò lọ ní rẹ̀gẹ̀dẹ̀ fíìmù gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ bí àṣà àti ìṣe mi lábala ni mo máa ń kó wá fún yín mo tún ti dì wá fún yín lónìí kí wá ni mo kó wá fún yín lónìí kí ni mo ní fún yín kí ni mo fẹ́ máa já yín sí kí ni mo fẹ́ máa rẹ́ yín sí lórí ètò tìtò ní iye mi máa bẹ̀rẹ̀ láti abala ìwúre gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé àdúrà gangan ni ọ̀pá kìrìsìtẹ́nì nǹkan tó sì ń da ìfàdùà ìtókù díẹ̀ kàtó náà ìfàdùà tábà sì kúrò ní abala ìwúre á wà lọ sí abala Yorùbá ni mí ṣé Yorùbá lẹ́yìn abala yìí ni a ti máa ń kẹ́kọ̀ọ́ kan nípa àṣà èdè ìṣe àti gbólóhùn kan ní Yorùbá wípé bó tiẹ̀ là ṣe ń pè àwọn gbólóhùn yìí abala Yorùbá ni mí ni a ti máa kọ́ tábà wá kú òǹbẹ̀ àwa máa kọ́ sí kíni a máa kọ́ sí abala tẹ́mi nífẹ̀ẹ́ sí jùlọ abala tó kọ́ èmi gbọ̀ngbọ̀ngbọ̀n iyún abala iṣẹ́ oríran mi táwa làlejò mi ẹ̀yin ará ní ṣé kí n já yín sí ìní tí ì sọ fún yín ẹ̀yin sáà ti jókòó ẹ̀ mọ̀ mọ́ àlejò mi iṣẹ́ oríran mi àlejò mi gbogbo ẹ̀ pátá ni ẹ mọ̀ ní abala yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ Olúwaṣeyìfúnmi ò ní káàdì ètò náà tí mi bá ti gbà yín nímọ̀ràn àwa máa ṣe kí ni a máa yà lọ sí abala omi ọgbọ́n a máa lọ bu omi ọgbọ́n mu tá bá ti kúrò abala omi ọgbọ́n àwa máa dágbére fúnra wa lórí ètò lónìí àmọ́ ní báyìí ó yá ẹjẹ́ bẹ̀rẹ̀ ní pẹrẹwu ó yá ẹjẹ́ lọ sí kíni ká lọ sí abala ìwúre ẹ má yín kó ń bẹ mọ́ dìde à ń padà bọ̀. Ojúmọ́ ni kíni àìkíni òṣùwọ̀n kẹ́ni ó mọ yòdì kẹ́ni ó mọ kíra wọn Ifá níbẹ̀ erin bá jí kéni ó mọ kó lù gbó erin jí erin lòun kó lù gbó wọn ni ó mọ fọwọ́ wájú kásá Ifá ní ojúmọ́ ní kíni àìkíni òṣùwọ̀n kẹ́ni yìí mọ yòdì kẹ́ni ó mọ kíra wọn níbẹ̀ fọ́n bá jí kó mọ kó lù ọ̀dàn ẹ̀fọ̀n jẹ́ ẹ̀fọ̀n lòun ò kó lù ọ̀dàn wọn ni ó mọ fẹsẹ̀ yìn sọ́pọ̀ òlò ojúmọ́ ní kíni àìkíni òṣùwọ̀n kẹ́ni ó mọ yòdì kẹ́ni ó mọ kíra wọn ní bágbọ̀nrín bá jí kó mọ kí sàn ọdẹ àgbọ̀nrín jẹ́ àgbọ̀nrín lóhùn ò kí sàn ọdẹ wọn ni ó mọ farakẹ́ fún ọdẹ ojúmọ́ ní kíni àìkíni òṣùwọ̀n kẹ́ni mọ yòdì kẹ́ni ó mọ kíra wọn ní bí agbé bá jí kábí ó mọ kó lókun
agbéjí agbé lòun kó lókun wọ́n ní ó mọ̀ lè dáró márò rẹ mọ́ wọ́n ní bálùkù bá jí kó mọ̀ kó lù ọ̀sà àlùkò jí àlùkò lòun ò kó lù ọ̀sà wọ́n ní ó mọ̀ lè lọ́sùn mọ́sùn rẹ wọ́n ní bódìdẹ̀rẹ́ bá jí kó mọ̀ kó lù wá àtẹ orídẹ̀rẹ́ jí orídẹ̀rẹ́ lòun ò kó lù wá àtẹ wọ́n ní ó mọ̀ lè tìrè díẹ̀ bípo ojúmọ́ ní kíni àìkíni ó sùn kẹ́ni ó mọ̀ yòdì kẹ́ni ó mọ̀ kíra wọn wọ́n wá níbẹ̀ ẹni bá jí kéèní ó mọ̀ kó lù gbó ẹni wá jí ẹni lòun kó lù gbó wọ́n ní ó mọ̀ ní ọlá kún ọlá ìfàjẹ́ká lọ́lá kún ọlá wa wọ́n níbẹ̀ ẹ̀fọ̀n bá ti jí kó mọ̀ kó lù ọ̀dàn ẹ̀fọ̀n jí ẹ̀fọ̀n lòun kó lù ọ̀dàn wọ́n ní ó mọ̀ níyì mọ́ yìí wọ́n ní bágbọ̀nrín bá jí kó mọ̀ kí sàn sàn ọ̀dẹ àgbọ̀nrín wá jí àgbọ̀nrín lòun kí sàn sàn ọ̀dẹ wọ́n ní ó mọ̀ gbógbógbó kí làrí mọ̀ parẹ́ ojúmọ́ ní kíni àìkíni ó sùn kẹ́ni mọ̀ yòdì kẹ́ni ó mọ̀ kíra wọn wọ́n ní bá gbé bá jí kó mọ̀ kó lókun agbé wá jí agbé lòun kó lókun wọ́n ní ó mọ̀ dáró márò rẹ kó mọ̀ dúdú pẹrẹpẹrẹ Olódùmarè gbára ó ta bá ń dá ní ẹ jẹ́ kó mọ̀ máa sọ ojúmọ́ ní kíni àìkíni ó sùn kẹ́ni mọ̀ yòdì kẹ́ni ó mọ̀ kíra wọn wọ́n ní bọ́ọ̀lù kò bá ti jí kó mọ̀ kó lù ọ̀sà àlùkò jẹ́ àlùkò lóhùn kó lù ọ̀sà wọ́n ní ó mọ̀ lọ́sùn mọ́sùn rẹ wọ́n ní ó dì lọ́sùn Ọlọ́run Olódùmarè ẹ mọ́ bá wà ní ẹwà jẹ́ ojúmọ́ ní kíni àìkíni òsùn kẹ́ni mọ̀ yòdì kẹ́ni ó mọ̀ kíra wọn wọ́n ní bódìdẹ̀rẹ́ bá ti jí kó mọ̀ kó lù wá àtẹ orídẹ̀rẹ́ wá jí orídẹ̀rẹ́ lòun kó lù wá àtẹ wọ́n ní ó mọ̀ tìrẹ díẹ̀ epo kó mọ̀ bẹ́sẹsẹsẹ àwọn ló wá kí fáfó lòun gbé jísọ wọn bí inú àgbẹ̀nìrègún ifá èrè ajé làwọn wà làwà èrí olùngbò ifá rere wá fún wa olùngbò èrè àyà làwọn wà làwà èrí ifá olùngbò ifá rere wá fún wa olùngbò ifá lórí ire ọkọ làwọn wà làwà eré olóńgbò ifá lórí wá fún wa olóńgbò ire ilé kíkọ́ làwọn wà làwà eré olóńgbò ifá lórí wá fún wa olóńgbò ire ẹṣin làwọn wà làwà eré ifá olóńgbò ifá lórí wá fún wa olóńgbò ire gbogbo làwọn wà làwà eré olóńgbò ifá lórí wá fún wa olóńgbò Olódùmarè yóò lórí wa wá fún wa yóò jẹ́ kí ire wa kó tó wa lọ́wọ́ gbogbo oore kan ìkejì tó ń dùn orí kọ̀ọ̀kan wa lọ́kàn Olódùmarè yóò fi tó wa lọ́wọ́ yóò jẹ́ kí ọkàn wa kó balẹ̀ yóò jẹ́ kí ire wa yóò jẹ́ kó tálẹ̀ di ọ̀run gbogbo ìtẹ́wà wí ayé bá ti ń wí òun lẹ̀ ìgbà ọ̀run ó gbà bẹ́ẹ̀ ni ó rí o bẹ́ẹ̀ lÓlódùmarè yóò jẹ́ kó ṣe ọ̀nà wa ó là ọ̀nà wa ó ṣí ifá ní tó lúwo tù fẹ́ẹ̀ tó jùgbọ́n náà àwọn ọmọ gbígbé òṣèta alágòdì bàbá rúgbó aborí kó ń lọ sọ́jà èjìgbòrò pẹkùn lóṣó lòun olùsọ́ ńlájò lòun lajẹ́ ó nítorí àṣẹ lòun fi ṣe ń lọ ìgbà tó ń fúnláyé lásogún òun wífúròkò ìkókó sọgbọ̀n òun fẹ́ yásọ àdọ́ta bíri òun ọjà bíri òun òmú òun fẹnu balẹ̀ òun mọ̀ kí tantan bàbá ọ̀ká kú ọ̀ká jogún oró bàbá èrè kú èrè jogún ọ̀hún ẹ̀rẹ̀ tàn bàbá kòdó àfẹ́kò olókùn kórè rọ̀run ìròsùn oko ìfòǹjẹrẹ owó sùn lọ́nà ire wa ò ní sùn lọ́nà ọkàn wa yóò balẹ̀ nígbà tí ifá lékèlékè òye dúdú àgbè dúdú wọn a mọ̀ yẹ́yin funfun àbìgbò àbìfò rágájìgì lẹ́gàn ẹ̀yẹ ní sánpá gbọ̀n adúbáfúntẹ́lá àròpè tí ó toko là wálé tèmi ti tán tèmi ti sẹ́ o mo ti gburu owó lóko tèmi tẹ́lá àròkọ ọmọ awúsì àwọn ọmọ wa ní ilẹ̀ Yorùbá tí wọ́n wà ní àárín òkè òkun Olódùmarè yóò jẹ́ kí wọ́n kórè oko délé o orí kọ̀ọ̀kan wa náà gbogbo tá a bá ti ń ṣe àmọ́ àṣeyè ni ó mọ̀ jẹ́ fún wa a ó kéré oko a ó kó délé o ọkàn wa yóò balẹ̀ ọ̀nà wa yóò là ire wa yóò tó wa lọ́wọ́ ìgbà tí fa ní dáadáa àwọ wọn ní òde gbàyànrín díbá fún wọn ní òde gbàyànrín ọlásọgbà àwọ òde bèsè díbá fún wọn ní òde bèsè tálẹ́tálẹ́ àwọ wọn ní sàbí ọ̀pára díbá fún wọn ní sàbí ọ̀pára ọpọlọ abibadégidì àwọ wọn lóde tànà díbá fún wọn ní òde tànà arẹ́gùn ọ̀sọ̀ dífá àwọ wọn níjẹ̀bú mòrè díbá fún wọn níjẹ̀bú mòrè gbóhùn kan nídà ọmọ òṣòròṣòrò kó yẹ ẹbẹ lé orí ogun ajágorí òdi dífá àwọ alákétu díbá fún alákétu èpè ìjà juwọ́ lọ èpè wọn ajájú ogun ògbólógbó àwọn nífẹ̀ẹ́ wọlé gbúrúgbúrúgbúrú àwo olówó díwá fún olówó àmì wọ ajá ọmọ ajagun bíi káyóra ìlẹ́lẹ́rẹ́ àwo lẹ́lẹ́rẹ́ ìláwéréjé àwo láwéréjé lóhùn gbogbo ọkọ̀ọ̀kan lẹ́nu rúmọlẹ̀ sáwọn títí wọ́n débi lẹ́gbẹ́ ń gbúre aláwéréjé òde ilẹ̀ ìgbọ́ràn asáwá débi lẹ́gbẹ́ ń gbúre gbogbo òre kan ìrè èjìta sú lónìí bẹ́ẹ̀ ni ó rí bẹ́ẹ̀ ni ó ṣe nípasẹ̀ Ọ̀rúnmìlà bára àgbọnnìrègún àṣẹ Èdùmàrè. àṣẹ ń tẹ̀dùmàrè gbogbo òwúre tí wọ́n ti ṣe fún wa yóò ṣe mọ́ wa lára láṣẹ Èdùmàrè. ó yá ní báyìí ó yá ẹ jẹ́ wá lọ sí abala Yorùbá ni mí ká lọ kẹ́kọ̀ọ́
kọ́ ẹ má yẹ kú ńbẹ̀ ẹ má dìde o mo sì wà lórí ètò. èmi lọ́mọ eléèrè tó ń pèdè ọmọ olórin tó ń kọrin mo tún ti gbára mi ràn dé o ẹ bá mi mú jó ẹ̀yin mi tẹ́ wọn wà nílé èmi ni ọmọ yín Sàdémọ́lá Suzy Ògúnsìsì ẹ wo. òkìtẹ́ fíìmù wà ní fọ́. lórí KAFTAN TV Yorùbá la wà ṣàfojúsùn ayé tó rẹwà ẹ wo ẹ má yí kúrò ńbẹ̀ ó pọ̀ gan. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. bí orí bá ń fọ́ ni wọ́n ní ẹ̀rẹ̀ epo níṣègùn wá bí odò bá kún wọ́n ní ẹ̀rẹ̀ epo mùwẹ̀ bó bá jẹ́ ti ká sọ̀rọ̀ ká fa kò mọ òkun yọ ká sì tó mọ́ pọ́lọ́dé ẹ̀ mọ́ bọ̀ ní KAFTAN TV tíá àjànàkú kọjá mórí kan fìrí bá rẹ́rìn kápá rẹ̀ rí o ìbá ni wọ́n kọ́kọ́ ju eré mi dìgbẹ̀yìn ọ̀rọ̀ ìbá lónìí orí mi àfiré òkùnkùn ní ewúrẹ́ tó wọlé tí ó kágò tó dẹ̀ra àmúpọ̀ wọn ò mọ̀mọ́ ní yàgùtàn bọ̀lọ̀jọ̀ tó wọlé tí ó kágò tó dẹ̀ra àmúpọ̀ léyà mo ṣe bá lónìí o mo ṣe bá lónìí orí mi àfiré ìbà lọ́kùnrin ìbà lọ́mọdé ìbà lágbàlagbà ẹ̀yà ojú mi ṣe ìbà o ìbà Olódùmarè ọba mímọ́ mímọ́ ọlá mọ́nímọ́ní mọ̀nyàmọ̀nyà mọ̀rànmọ̀ràn tí mo yún lùgbìn nínú karahun kábíyèsí mọ́tòmọ́tò àjọnilọ lórí alágbára òkúdàrà tí dààmú àlejò paríparí ayé paríparí ọ̀run òkè para tí sọ lọ́rọ̀ dídìdìrì. tó ẹ káàbọ̀ eléyìí ni mo fi ń kí wa káàbọ̀ sí abala Yorùbá ni mí lórí ètò Akirikaye eléyìí tó máa ń gbìnàyà ní dédé àkókò yìí kan náà ní gbogbo ìgbà lórí ìkànnì KAFTAN TV Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Omíkúnlé báyìí ló kọ bàbá tó bẹ̀rẹ̀ lọ́mọ Pétérù Olúwafẹ́mi ló kọ sàmìmí. tó ẹ mọ̀ pé lórí ètò yìí láti mọ̀ yànnàná láti mọ̀ ṣàlàyé ìpèdè kan òwe kan tí ò tọ̀nà tá a sì jọ gbé yẹ̀wò ọlọ́run ọba ni kì í ṣàwa náà kò sẹ́ni tó jẹ́ wípé òun ló gbọ́n tán ló mọ̀ tán ọlọ́run ọba òun ló gbọ́n tán tó mọ̀ tán. lónìí kí wọ́n là fẹ́ gbé yẹ̀wò bí àwọn èèyàn ò bá sọ̀rọ̀ ẹ mọ̀ pé ìran Yorùbá wọn ní àyẹ́sí wọ́n sì ní àpọ́nlé lóríṣiríṣi fún oníkálùkù. Yorùbá ò ní jẹ́ pé ọmọ kékeré ní bàbá Yorùbá ò sì ní jẹ́ pé àgbàlagbà lọ́mọ kékeré ó ti ní àwọn àpọ́nlé ọ̀rọ̀ ó ti ní àwọn iyì tí wọ́n máa ń fi síwájú orúkọ ńkálùkù ìdílé ètẹ́fìrí tí Yorùbá bá sọ pé wọn ò kàn ní ṣàdédé pé èèyàn pé Ayọ̀mídé tàbí Àjàdí wọ́n fi àwọn ọ̀rọ̀ tó jẹ́ àpọ́nlé ibẹ̀ sí yálà arákùnrin yálà arábìnrin yálà ọmọdébìnrin tàbí ọmọdékùnrin tàbí alàgbà tàbí lóríṣiríṣi bẹ́ẹ̀ ládé. àwọn èèyàn wa máa ń ṣe àṣìpè àti àṣìlò àpẹẹlẹ ọ̀rọ̀ kan tí a fẹ́ gbéyàn nàná lónìí tẹ̀ bá gbọ́ tán bá pè èèyàn sí gbàgede pé kó wá sọ̀rọ̀ ó lè sọ fúnra èmi ni ìyáàfin Adébímpé tàbí kí wọ́n tiẹ̀ sọ pé ẹ jẹ́ ká pàtẹ́wọ́ bí a ti ṣe ń gbé ìyáàfin Adébímpé bọ̀ tẹ̀ bá sì lọ wádìí irú ẹni tí wọ́n ń pè ní ìyáàfin yìí kò tán mọ́ ìdílé ọba rí kò sí ìran ẹ̀ tó jọba rí àmbèlè tàṣe wípé ó jẹ́ ìyàwó ọba àbójó lórí rí. ìdílé tí mo fi gbé kínní ìwá lónìí kájọ yànnàná ẹ̀ wò ẹni tí ò bá ti ṣe ẹni tí ẹ lè lo ìyáàfin fún ẹ mọ́ lo ìyáàfin fún mọ́ tẹ́ ẹ bá fẹ́ lo Mrs. gẹ́gẹ́ bí àṣà olóòbó arábìnrin ni ẹ pè é arábìnrin aya tó bá jẹ́ wípé irú èmi tí mò ń jẹ́ Omíkúnlé báyìí tó bá jẹ́ wípé aya mi lẹ wá fẹ́ pè gẹ́gẹ́ bí èdè olóyìnbó tí wọ́n ní Mrs. Omíkúnlé tẹ́ ẹ bá fẹ́ pè lédè Yorùbá ẹ sọ pé arábìnrin aya Omíkúnlé
bẹ́ẹ̀ sì farobìnrin sí bẹ́ẹ̀ ti ní aya Omíkúnlé ìyá wa aya Omíkúnlé tàbí arábìnrin aya Omíkúnlé tọ́ ó ti dáa. Àwọn tí ń jẹ́ ìyáàfin ẹni tí ó ti jẹ́ olórí rí ṣùgbọ́n tí ọba tó jẹ́ ọkọ rẹ̀ ti wàjà ní ayé àtijọ́ wọ́n sì ń ṣe lọ́pọ̀lọpọ̀ ìlú dòní olónìí. Àwọn olórí tí ọkọ wọn bá ti wàjà wọn èé kúrò láàfin, wọ́n máa ń ní ilé wọn láàfin. Irú ọba tó bá jẹ yóò sì tún máa ṣètọ́jú ìtọ́jú lọ́nà tó tọ́, kì í ṣe nípa ìbálòpọ̀ tàbí láti jẹ́ kó jẹ́ ọkọ tàbí kán jẹ́ aya fúnra wọn, ṣùgbọ́n wọ́n máa tọ́jú wọn gẹ́gẹ́ bí ìyàwó ọba àná. Gbogbo bíi pé ta ló fẹ́ máa tọ́jú opó, ta ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa, wọ́n ṣe máa ń fi ilé fún wọn láàfin tí wọ́n máa tọ́jú wọn, tí wọ́n máa ṣe gbogbo tó bá yẹ, tí wọn ò ní jẹ́ kí wọ́n mà lá wípé kò sí ọkọ wọn mọ́ láyé. Òní wọ́n ṣe máa ń pè wọ́n ní ìyáàfin. Olórí ọba tí ọkọ rẹ̀ bá ti wàjà òní wọ́n ń pè ní ìyáàfin. Ààfin náà máa ń gbé, ìyá sì ni wọ́n náà ṣe máa ń pè wọ́n ní ìyáàfin. Ẹni tí ò bá ti wá jẹ́ wípé olórí ọba tí ọkọ rẹ̀ ti wàjà tán bá pè ní ìyáàfin, ṣé kìí ṣe wípé èèyàn ń fi òdì sọ̀rọ̀ sírú ẹni bẹ́ẹ̀? Ṣé kìí ṣe pé à ń ṣépè fún? Torí bí àṣà lè dè mọ́ pèèyàn ní pé opó nígbà tọkọ rẹ̀ ò tí kú. Opó sì ni irú àwọn ìyáàfin yìí torí pé ọkọ wọn ti kú. Ẹ̀yin tí wọ́n bá wá ń pè yín ní ìyáàfin tí ọkọ yín sì wà láyé, ẹ tètè mọ́ kọ́ o, ẹ dákun. Tẹ́ ẹ bá sì rí ẹni tó pè yín bẹ́ẹ̀, ẹ pè sákìyèsí, ẹ wí fún un pé arábìnrin bójá olóyè lẹ́ẹ̀fi sí tàbí arábìnrin tàbí ọmọdébìnrin tàbí omidan tàbí nǹkan míì, ṣùgbọ́n ẹ sọ fún wọn kàn mọ́ pè yín ní ìyáàfin mọ́. Tó làbárè rèé o. Ọlọ́run ọba mi kò kúkú ní jẹ́ kí làákàyè gbogbo wa kó dọ̀tá. Ẹ̀fẹ́ lèyí sọ́wọ́ àlàáfíà ẹ má fi jẹun. Bẹ́ẹ̀ bá wá ní ìbéèrè tàbí àlàyé kan, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ lójú àgbàgbé yìí, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ síbẹ̀, á gbé yẹ̀wò. Tó bá jẹ́ ìbéèrè ni a ó ṣàlàyé. Bó bá sì jẹ́ wípé ọ̀rọ̀ kan ni tí ẹ fẹ́ ká gbé wá sórí ètò ká yànnàná, á yànnàná ẹ̀, kò ní léwu, kò sì ní sí aburú. Títí dìgbà míì tí màá tún máa rí yín, èmi òkùnkùn máa sọ báyìí wípé ire orí mi àfiré, ire ni mo yàn o, orí mi ò yan bí. Ẹnu ẹni báyìí là á fi pe tèmi dire, orí mi àfiré, ire ni mo yàn, ire títí ọjọ́ ayé mi, títí dìgbà mi ọjọ́ rẹ̀. Omíkúnlé ló kọ bàbá tó bí mi lọ́mọ, Pétérù Olúwafẹ́mi ló kọ sàmì mi, ire o. Èmi lọ́mọ eléèrè tó ń pèdè, ọmọ olórin tó ń kọrin, mo tún ti gbára mi ràn dé o, ẹ bá mi mú jó. Ẹ̀yin mi tẹ́ wọn wà nílé, èmi ni ọmọ yín Sàdémọ́lá Suzy Ògúnsìsì, ẹ wo. Ojú tẹ fi wò wá ní fọ́. Lórí KAFTAN TV Yorùbá la wà, ṣàfojúsùn ayé tó rẹwà, ẹ wo, ẹ má yí kúrò ń bẹ̀, ó pọ̀ gan. KAFTAN TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà. Ẹ káwọ́ padà ẹ̀yin aráalé láti abala Yorùbá ni mí. Ṣé ẹ̀yin náà wá ti rí báyìí? Ṣé Yorùbá lẹ́yìn náà kẹ́mọ̀ dá? Mo lérò pé ẹ ti rí ẹ̀kọ́ kan tàbí méjì ẹ ti rí kọ́ ní abala yìí. Ṣé rí kò ní dá ká mọ̀mọ́ dára wa ní ẹ̀kọ́ ní ẹ̀kọ́ kan. Abala yìí gangan ni àti mọ̀ ń kọ́ ẹ̀kọ́. Ẹ̀yin aráalé, ẹ̀yin tèmi nílé, mo wá ti wà lábala tó kan èmi gbọ̀ngbọ̀n. Ní báyìí ẹ̀yin aráalé, èmi ló kàn báyìí, èmi ni mo wà on point báyìí. A wá ti wà ní abala iṣẹ́ oríran mi sálàlejò mi. Ṣọ́kùnrin ni, ṣóbìnrin ni, iṣẹ́ oríran mi wo làlejò mi ń ṣe? Ẹ̀yin aráalé tẹ́ bá làlejò mi. Lẹ́ni yìí ẹja láti ẹ̀ làwọn mi gbé. Mo lọ sí ọjà, mo ra nǹkan tó dàbọ̀. Bẹ́ẹ̀ ni mi rárá kúra wálé fún yín. Àwọn ẹnu oníkan bẹ́ẹ̀ láti ń gbọ́ pọ̀n. Ẹ jẹ́ kálejò mi ṣàfihàn ara wọn. Ẹ káàbọ̀ àlejò wa. Ẹ mà kú lé. Ẹ wò kí tiẹ̀ kọ́kọ́ tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ẹ bá mi kí àwọn aráalé kẹ̀sì dárúkọ yín fún wọn. Mo kí ẹ̀yin aráalé o. Ní ibi gbogbo tẹ́ ti ń gbọ́ wa, tẹ́ ti ń wò wá. Mo kí yín o. Ẹ káàárọ̀,
ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́. Orúkọ tèmi ni Táyélolú ọmọ Braimoh, tí gbogbo èèyàn mọ̀ sí TY Star. Ìbejì ni. Ìbejì lèmi o. So ìbejì ni ẹ̀yin ará ilé kò tán àwọn méjì mo kó wá èèyàn méjì lọ́kàn òun ni mo kó wá sórí ètò. Ẹ káàbọ̀ sí orí ètò wa. Ẹ̀yin ẹ dákọ̀ kan lẹ́ẹ̀kan pé tí gbogbo èèyàn mọ̀ sí ó kọ wọnú. TY Star. Ìyún ni ó kọ̀ náà gíjẹ tí àwọn èèyàn mọ̀ yín sí tí wọ́n sì mọ̀ ń pè yín dáadáa. Nǹkan tèmi náà mọ̀ pè yín náà nù báyìí o. Tọ́ TY Star ọmọlúwo gan ni TY Star. Ọmọ ilẹ̀ Olújílé mi. Nípínlẹ̀ Ondo. Nípínlẹ̀ Ondo State. Ibẹ̀ ni ẹ ti wá. Ibẹ̀ ni mo ti wá. Káwá tiẹ̀ tó bẹ̀rẹ̀ gan. Àwọn iléèwé wo gan ni ẹ lọ láti bóyá ìbẹ̀rẹ̀ ní primary títí di àkókò tá a wà yìí? Ní primary mi mo lọ sí iléèwé Níwẹ̀rà primary school, Níwẹ̀rà nursery and primary school nílẹ̀ Olújí. Ìyẹn primary school nìyẹn. Ní secondary school mo lọ sí Gbólújí Anglican Grammar School ilẹ̀ Olújí náà. So ní lẹ́yìn yẹn ni mo lọ sí Adéyẹmí College of Education nílùú Ondo State tó jẹ́ pé ìpínlẹ̀ Ondo State ní Ondo City gangan. Ibẹ̀ náà mo ṣe wà báyìí. Kò ìṣẹ́jú péréte náà ló kù fún wa ká fi. Ìyẹn ni pé ẹ sì ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ báyìí. Mo ṣe kẹ́kọ̀ọ́ lọ́wọ́. Ẹ̀kọ́ wo wà lẹ wà ní iléèwé Adéyẹmí? Yorùbá education mo ń ṣe. Yorùbá education. Èdè Yorùbá. Èdè Yorùbá. Èmi wá tẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ oríran mi wo ni ẹ̀ ń ṣe torí bóyá ńgbà tẹ̀ ti ń kọ́ èdè Yorùbá báyìí èmi ẹ jẹ́ ń wò ná bóyá iṣẹ́ oríran mi yóò jẹ́ bóyá bíi àwọn tí ń ta àgún àgbo àbí àwọn tí ń dífá èwo ni iṣẹ́ oríran yín nù. Ẹ wo olórin lèmi o. Mo sì olórin ni wọ́n. Olórin ni mí o. Yín ni pé olórin ni yín. Olórin ni mí, iṣẹ́ oríran mi mò ń ṣe. Ní orin. Bẹ́ẹ̀. Àlejò mi ẹ kọ́kọ́ bá ń rẹ́ àwọn ará lè sí ẹ jẹ́ kí wọ́n mọ bí ṣe ń lọ. Ẹ bá ń gùn wọn ní èyíkéyìí nínú orin tẹ́ ẹ ti kọ ẹ kọ́kọ́ jẹ́ kí ẹ jẹ́ wọn tọ̀ wò. Ọ̀dà I dey hustle every day, I dey hustle every day, Olúwa pay the boy. I don perform from east to west, perform from south to north, bless the boy. I keep hustling every day cause I know say one day hustle go pay the boy. Any work wey you dey do, my nigga, make sure that you work harder. Ẹ̀yin ará ilé ẹ má bínú pé èdè Gẹ̀ẹ́sì mo fi kọ́. Orin ó fẹ́ jọ bíi pé èèyàn ń gbàyàn nímọ̀ràn. Òótọ́ ni. Mo torí tí ìgbà tí ẹ gbọ́ gbogbo nǹkan tó jẹ́ wípé bóyá èdè bóun fẹ́ rí bákan torí ìwọ̀nba ìwé ni mo kà mi ò kàwé tó yín. Mo sá gbọ́ pé make you wọ́n dá. Mo gbọ́ pé wọ́n ní ká ṣiṣẹ́ dáadáa. Iṣẹ́ kárakára. Àdà. Mo gbọ́ mi tí ìgbà tí ẹ gbọ́ wò. Ìdíṣẹ́ la ti ń bẹ ní lọ́lẹ̀. Àbí o bẹ́ẹ̀ ni ìdíṣẹ́ ni báyìí tẹ̀ ni àti mọ ni lọ́lẹ̀. Inú iṣẹ́ oríran mi tí ẹ̀yin wá ti ẹ̀yàn láàyò yìí ṣe mọ̀ pé a ní àwọn èèyàn tó jẹ́ wípé ẹni tí jẹ́ pé iṣẹ́ kọ́mọlági àwọn míì bóyá wọ́n ń gérin ni ò báyìí ẹ̀yin sì sọ pé iṣẹ́ orin ni báwo gan lẹ ṣe mọ̀ pé iṣẹ́ oríran yín lélẹ́yìí. Ní ìgbà tí mo wà ní bíi secondary school nígbà tí mo wà bíi bóyá GSS torí JS3 làwọn máa ń pè GSS làwọn máa ń lò nígbà tí wa nígbà tí mo wà bíi JS3 sí SS1 ṣá mo ṣáà rí pé Ọlámídé tó jẹ́ táwọn èèyàn mọ̀ sí Bàdó tó máa ń kọrin ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé mo nífẹ̀ẹ́ sí jùlọ mo nífẹ̀ẹ́ sí gan ó jẹ́ pé kò sí ìgbàkúùgbà tó bá drop orin tó forin léde fún àwọn aráyé kan gbọ́ tó bá jẹ́ pé ó forin yẹn lẹ̀ tí ó ti pé ìṣẹ́jú kan àti tó ti pé wákàtí kan tẹ́mi bá ti gbọ́ orin yẹn màá ti gbogbo àwọn ọ̀rọ̀ tó lò gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ ní orin yẹn mi á ti mọ̀ sórí màá ti mọ̀ gbogbo ẹ̀ sórí á dàbí pé bóyá èmi fúnra mi gangan ni mo bóyá àjọ kọ́ bóyá àjọ wà nínú stúdíò ńgbà tó ń kọrin so ńgbà tó dẹ̀ wá yá èmi náà wá jókòó mo wá rò pé orin olórin tèmi há sórí kí ló dé tèmi náà ò kí n tiẹ̀ gbé ti tèmi síta kí n tiẹ̀ tíra kèmi náà kí n lọ nínú stúdíò kí n tiẹ̀ kọrin síta so aṣáàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo gbìyànjú ẹ̀ ó yọrí sí àṣeyọrí so orin tí mo kọ́kọ́ kọ nígbà yẹn ni mo pè ní bless me
bless me. kí Olúwa kó bùkún fún mi. mo kọ́ mo so nígbà tí mo tó dẹ̀ yá nìkan bíi ní ọdún bíi 2017 sí 2018 yẹn ni mo kọrin yẹn. so nígbà tí mo dẹ̀ kọrin yẹn tí mo dẹ̀ gbé jáde àwọn èèyàn dẹ̀ gbọ́ wọ́n dẹ̀ like so àtìgbà yẹn ni mo ti sọ pé ó dàbí pé ọ̀nà bí ni. ọ̀nà bí mọ̀ dùn ọ̀nà orin mọ̀ dùn èmi gan máa ń rò gan yín pé bóyá kémi náà ó kí n kọrin ṣé nígbà tí bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí ní sùúrù orin ní ojú yín torí orin tẹ̀ pé mi gan sì máa jẹ́ wá bí wọ́n àdéhùn ní ọdún wọn bless me ẹ̀yin ara lé ìmọ̀ rò ó dẹ̀ pé mi gan kọrin tí n bá kọ ẹ gbọ́ mo jẹ́rìí yín àlejò mi ẹ tiẹ̀ ṣeun nígbà tẹ́ wá tiẹ̀ bẹ̀rẹ̀ orin yìí torí ìgbà tí ẹ sọ pé ẹ ti bẹ̀rẹ̀ tá bá sọ pé ká mọ̀ ká ó ti tó ọjọ́ náà ti tó àná ẹ̀yẹ sì kéré díẹ̀ ń gbà kí tiẹ̀ ní ojú wo ni àwọn òbí yín fi rí bó ni wọ́n ṣe gbà ṣé wọ́n wò yí pé aláìníkan ṣe nìwọ mọ̀ yóò mọ̀ kọrin kí ló dé láì ṣalágbe ojú wo ni wọ́n fi gbà. ẹ wo tábà ní ká máa sọ láti ní dọ́là ilẹ̀ aṣọ ilẹ̀ amọ́ lóòótọ́ náà kò sí òbí tó máa fàyè gba gbogbo pé à ń kọrin pé à ń ṣe gbogbo ẹ̀ nítorí pé ìyẹn mọ́mì mi wọ́n ti ẹ̀ ṣe fàyè gbà díẹ̀ ṣùgbọ́n dádì mi wọ́n ti ẹ̀ fàyè gbà rárá tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n lérò wípé àwọn tó bá ti ń kọrin bẹ́ẹ̀ yẹn pé bí ọmọ ọ̀tá ni wọ́n ó yẹ yín wọ́n sọ pé àwọn ọmọ akótilétà ọmọ ọ̀tá pé wọ́n máa ṣe ìṣekúṣe àwọn pọ̀ kò rí bẹ́ẹ̀ rárá ìwòye tí wọ́n ni wọ́n fi sọ ṣùgbọ́n nígbà tó táwa ní ká wò láyé ìdá ẹ̀ láyé ìsìn báyìí kò orin táwọn sọ pé à ń kọ ìwà ẹ̀ ó lọ gan bẹ́ẹ̀ni ó lọ gan kò dúró síbì kan nígbà tó dẹ̀ wá yá nígbà tó di pé mo kọ́kọ́ orin tí mo kọ́kọ́ kọ nígbà yẹn nígbà táwọn náà gbọ́ àwọn gan rẹ́rìn pé ṣé ọmọ wọn ló tiẹ̀ ń ṣe léè pé kíní kan nígbà tó dẹ̀ yá mo kọrin kejì orin yẹn ni mo pè ní greatness nígbà yẹn mi àti pàdé mi kan tó ń kọrin náà àjọ kọrin yẹn nígbà táwọn náà dẹ̀ gbọ́ inú wọn gan dùn pé ìmọ̀ tí ń bọ́ sójú rẹ̀ ọmọ yìí máa ń kọrin lóòótọ́ pé kíní kan nígbà tó dẹ̀ yá wọ́n fààyè gbà mí pé kí n máa lọ sí studio kí lọ máa kọrin nígbà míì gan tí tówó bá sáfẹ́rẹ́ díẹ̀ lọ́wọ́ mi àwọn ọmọ gan mo ti ń gbọ́ wọn dádì o wọ́n mi o mo lọ studio kò sówó lọ́wọ́ mi o wọ́n dẹ̀ wá wọ́n ṣe máa fún mi lówó tó àti gbà yẹn ni wọ́n ti fún mi ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti máa kọrin. ìyún ni pé tẹ́ bá fẹ́ kọrin ó tún níbì kan tí ẹ kọ́kọ́ lọ kì í ṣe wípé kàn bọ́ta ẹ bá mọ kọrin ó ní àwọn èèyàn kan tí wọ́n bá yín pò pọ̀. kì í ṣe pé bóyá ọlọ́run èèyàn kan tó máa bá mi pò pọ̀ èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi kì í dédé kọrin kíkọ sọ pé bí àmọ́ kò fẹ́ lọ inú stúdíò kíkọ kọrin lásán káwọn èèyàn kọ gbọ́ rárá orin tèmi máa ń kọ ó ní ṣe pẹ̀lú ilé ayé tèmi ó ní ṣe pẹ̀lú àwùjọ òye ìṣe pé oríṣiríṣi olórin ló wà aláwọn míì tó máa ń kọ orin tàkásùfé wọ́n gbaná wọ́n ṣe kinní kan bọ̀ rárá tèmi ò rí bẹ́ẹ̀ yẹn orin tó jẹ́ pé orin pé téèyàn lè gbọ́ nígbà tí bí atínú èèyàn bá dùn téèyàn lè fi dára ẹ̀ lára yá àbọ̀ orin tó mọ́gbọ́n wá pé téèyàn bá gbọ́ yóò jẹ́ èèyàn ronú jinlẹ̀ jẹ́ kéèyàn ronú jinlẹ̀ ó lè mi máa ń kọ nǹkan tó bá lè ti ṣẹlẹ̀ sí mi gangan ni mo fi ń kọrin káwọn èèyàn lóye kí wọ́n lè bá lẹ́kọ̀ọ́ ní ara rẹ̀. ìgbàkúgbà nígbà míì ìgbà táìmù tèmi máa ń kọrin ó máa jẹ́ ìgbà tí mo bá bóyá tí mi ò fi bẹ́ẹ̀ dùn tí mo kọ̀ déédéé dúró nígbà yẹn gangan pé tí kò sí kankan tí mo ń ṣe nígbà yẹn ni màá sọ pé ẹ jẹ́ kí n fojú sọ́nà kí n fojú sí orin nígbà yẹn ni àwọn orin máa ń wá sórí mi tèmi náà dẹ̀ mú gègé mi tí màá kọ lẹ̀ kìdẹ́ ṣe pé bóyá nígbà tó ní bá wá ni màá mú gègé ni màá kọ lẹ̀ bí mo dẹ̀ ṣe kọ lẹ̀ ni màá gbé lọ ní stúdíò bẹ́ẹ̀ ara màá tuntun yẹ̀ wò kí wọ́n á lọ pé eléyìí ṣé bí ló yẹ kó wà ṣé bí ló yẹ kí eléyìí wà
kí tó sọ pé bóyá mo fẹ́ lọ studio lọ kọrin kí ba lè gbé síta èmi ń dèdè kọrin lásán kí kàn sọ pé mo kàn fẹ́ kọrin káwọn aráyé gbọ́ ara. ọ̀nà bíi tẹ́yìn tẹ́ ẹ mú ó dà pé mo nífẹ̀ẹ́ sí ọ̀nà torí àwọn míì wọ́n kàn wò pé èmi bí irú èmi yìí ká mọ̀ parí mi ò pé bí ká ti kọrin ni àti kọrin ò lè èmi náà kọrin o tí ilé bá dá ni tí ò bá sí irú yín bá ilé èmi náà kọrin tó bá tẹ̀ sọ wípé káàkà ní mẹ́ni méjì yóò tó bí orin mélòó tí tẹ́ ẹ ti kọ. Táwa ní kàkà orin tí mo ti kọ fúnra mi táwa ní kàkà bóyá kéèyàn kàn ṣe bóyá freestyle àti tó ń pè lédè Gẹ̀ẹ́sì pé freestyle táwa ní kàkà mọ pẹ̀lú orin tí n bá ní parọ́ ó ti máa lọ bí á ti ju 15. yóò tó bí 15 báwọn. á ti ju 15 lọ. ẹ̀yin ará ilé àwọn èèyàn ń kọrin o èmi náà sì kọrin Olódùmarè kúkú fún mi ṣe ni. tá bá sọ yí pé ká wò ó ti máa tó ṣé ẹ mọ lọ ń kọrin ní àwọn ìlú káàkiri ni àbí ó ti ní bóyá ibi ayẹyẹ kan tí wọ́n ti pè yín sí tí ẹ ti lọ kọrin bẹ́ẹ̀ yóò ti bóyá irú àwọn ìlú bíi mélòó ni orin yìí àbí orílẹ̀-èdè mélòó ni ó ti gbé yín dé. ẹ wo ká má parọ́ àti àwa náà ṣe bẹ̀rẹ̀ náà ni. tó ẹ débẹ̀. a ṣe bẹ̀rẹ̀ ni bọ̀ wọ́n máa ń nígbàkúngbà náà nínú ìlú Ondo City a máa lọ fún show lóríṣiríṣi tó máa ń pè wá ní ìlú mi náà nílẹ̀ Olújì wọ́n máa lọ show dáadáa wọ́n máa pè wá pé ká wá kọrin fún wọn most of the times gan most of the times gan wọ́n máa ń pè wá ní bíi bar bí wọn club wọn yẹn kéèyàn wá kó wá kéèyàn dá wọn lára yá ní ibẹ̀ so àwa náà ṣe bẹ̀rẹ̀ náà ni àdẹ̀ṣe ń lọ síwájú àní padà sẹ́yìn. gẹ́gẹ́ bí orin tí tẹ̀tẹ̀ tí kọ́kọ́ fi gbé wa wọlé tẹ́ sọ pé work hard down ẹ ṣáà mọ tẹ̀síwájú Olódùmarè sì gbé yín débẹ̀ láṣẹ Èdùmàrè tí wọn kọ́ kò sí iṣẹ́ kankan tó jẹ́ yí pé wà láyé yìí tó jẹ́ pé kò ní sí àwọn àdójúkọ tí èyí ò mọ̀ bá pàdé nínú iṣẹ́ ìrìn àjò ọmọ ẹ̀dá gan láyé gan àwọn àdójúkọ kan yóò wà bẹ́ẹ̀ ìgbà míì kò tó wà òkúta ó wà lọ́nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú àwọn àdójúkọ wo gan ni ó wà nínú iṣẹ́ orin kíkọ gan. ẹ wo ó pọ̀ ó lọ gan pàápàá jùlọ téèyàn bá wá lówó lọ́wọ́ ọkọ̀ máa rí yẹn pé ta lè lè báyìí kí ló ń kọ báyìí àbí kí ni bọ̀ eléyìí tó ṣẹlẹ̀ sí mi dáadáa nínú ní iléèwé mi ní Adéyẹmí College of Education ẹ pé ó ní ìgbà àsìkò tó jẹ́ pé ó máa ń fààyè gbà wá pé kí show wọlé kéèyàn kan ìdárayá ṣá ká fún orin dára wọn lára yá movies gbogbo ẹ̀wọ̀n yẹn so ó ní táìmù gbà kan tẹ́ pé kó tó bẹ̀rẹ̀ show gan àti kọ orúkọ àwa ta fẹ́ jáde síta láti kọrin wọ́n ti gba orúkọ wálẹ̀ tó jẹ́ pé ẹ̀wọ́n kan máa pè wálẹ̀ kọ̀ọ̀kan ni pé káwa kọrin. fi àwọn ẹ̀bùn yín lẹ́mọ̀ fi hàn àwọn èèyàn. nígbà tó wá di ó kù díẹ̀ kó kan èmi mo kàn rí pé ẹni tó wà lẹ́yìn mi náà ń pè èmi wà wájú wọn pè mí kí ló ṣẹlẹ̀ àbí kò tí ì kún ọkọ yín ni. nígbà tí mo wá lọ torí mo máa ń lọ sí orí wọ́n jẹ́ pé stage mo máa ń lọ sórí stage wọ́n á lọ wá wò pé orúkọ mi lélẹ́yìí MC ẹni tó jẹ́ MC nígbà yẹn tó wá kọ program nígbà yẹn wọ́n á lọ wá bá ẹ̀gbọ́n ẹ tí pè mí orúkọ mi lélẹ́yìí a ní kí n farabalẹ̀ mo kàn wá wò pé nígbà yẹn pé àwa tá a ti kọ orúkọ sílẹ̀ tá a ti jòkó síwájú pé àwa ló kàn mo kàn wá wò pé táwọn míì bá wọlé tó jẹ́ pé àwọn tó jẹ́ pé àgbààgbà ní inú ilé wọn yẹn táwọn náà kọrin tẹ́ pé àbá wọn bẹ́ẹ̀ ni pé tó bá ti wọlé wọ́n kàn máa bá kó yan akéde pé àwọn iléeṣẹ́ dé jòkó jàre àwọn tó bá ṣe wọlé yẹn náà máa pè pé ẹnìkan ẹni bí àwọn bá ti wọlé o ẹ jẹ́ kó wá kọrin o títí wọ́n fi parí prógráàmù yẹn mo kàn wá wò pé ìgbà kan wà kan tó yẹ pé mo kàn wá wò pé ṣé bó ṣe máa rí mi pé báwo ni wọ́n ṣe fẹ́ mọ̀ yàn àbí ṣé màmá sọ pé gbá mò ń kọrin tí màmá sọ pé orin tí mò nígbà tí wọ́n jẹ́ ẹ̀kọ́ báwọn náà ṣe fẹ́ mọ̀ mí orin tí mo wá wò pé so orin tí mò ń kọ báyìí àwọn fámìlì mi nìkan ló ń gbọ́ wọ́n gbà tó wá yá nígbà yẹn mo rò pé bí a kì í kúkú lórí orin kẹwàá nǹkan míì sí. bọ̀ mo ní rárá kò sí bí ìdojúkọ yẹn ṣe lè tó mi lè filẹ̀ torí mo mọ̀ pé iwájú báyìí lọ́pàá ibi tí rẹ sí mo lè padà.
tó onírúurú ìdojúkọ ló wà ṣùgbọ́n kéèyàn máa rò pé torí pé onídojúkọ kan báyìí níbì kan kó àtọ́kọ́ pé òun fẹ́ torí ẹ̀ pé òun fẹ́ ṣe mọ́ àbí òun fẹ́ ṣe bákan òun fẹ́ ṣe dáadáa rárá nǹkan tèmi fókọ̀sì lé lórí nìyẹn. ó lágbára o sẹ́rí bẹ́ẹ̀ ṣe ń ro ohun bẹ́ẹ̀ ṣe ń sọ èmi gan rò pé ó ga o ó sì lè wáyé bẹ́ẹ̀ báwọn èèyàn ṣe rí nù irú ẹni bí ó sì ṣe jẹ bóyá kò fi ṣèkà o àmọ́ ó lọ wò wípé ààbò lòun ò ṣe fi àwọn àgbà iṣẹ́ lẹ̀ tó ń wà mọ́ pé àwọn ọmọ nǹkan tí ẹni ń ronú ẹni wọ́n ti gbàgbé ni wípé ẹyin báyìí ní ń dàkúkọ ọmọ sẹ́mùsì bọ̀ wá dọ́gà ọ̀gá ò sì lè dọ́lọ́hùn ẹ̀yẹ sàmọ́ wọ̀rídì bí àṣà àwọn ilé ìbò mo máa ń ṣèbò gan ẹ mọ̀ wọ̀rídì gbogbo ẹ̀ ní ó níyanjú gbogbo ẹ̀ ní ó látúnṣe láṣẹ Èdùmàrè bí àdójúkọ ṣe wà nínú iṣẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn iṣẹ́ kọ̀ọ̀kan ní ìwúrí tó jẹ́ pé irú iṣẹ́ wa yìí o tá a bá ṣe báyìí o àwọn kan báyìí là máa ń rí bíbẹ̀ ǹjẹ́ iṣẹ́ orí náà tiẹ̀ ní ìwúrí kankan bóyá bóyá lọkọrin bì kan wọn ò pé orin tó kọ́ dá o àbí kì í tiẹ̀ ní ìwúrí tó wà nínú iṣẹ́ orin kó tó jẹ́ àmọ́ kó mọ̀ sọ fún yín pé èmi náà ti rò pé ń kọrin tí o bá ti sí ìwúrí lè mi ò ní kọ èmi ò ní sí mi ní ṣe nǹkan tí o bá ti ní ìwúrí lórí. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ẹ ti sọ kò sí jẹ́ tí ò ní ìwúrí. bẹ́ẹ̀ni. kò sí jẹ́ tí ò ní ìwúrí. gẹ́gẹ́ ní ìwòye tèmi nígbà tí mo ní mo kọrin ní ìlú mi gangan èmi lọ́kàn tèmi mi mọ̀ pé àwọn tó pọ̀ báyìí pé wọ́n mọ̀ pé mi gan pé mò ń kọrin torí mi kì í fi bẹ́ẹ̀ lọ ìlú mi lọ máa kọrin títí bẹ́ẹ̀ yẹn ó yẹ yín so ọjọ́ tó wá pè mí sí hòtẹ́ẹ̀lì kan ní ilẹ̀ Olújì pé kí wá kọrin o àwọn èèyàn ti kọrin lọ nígbà tó wá kan àsìkò tètè mi wọ́n ṣàwá pè mí pé kí wá kọrin ibi tí mo ti ń kọrin lọ́wọ́ orin tí mo ń kọ kódà ìmọ̀ pé àwọn tó jókòó gan pé wọ́n mọ orin mi lórí. pé bó wọ́n ti gbọ́. ìmọ̀ ń bọ́ ṣe ń kọrin lọ wọ́n ṣàwọn pé wọ́n ṣàn jáde lẹ́yìn kọ̀ọ̀kan wọ́n ṣàn ní bá mi jẹ́ àwọn tó náwó fún mi lọ́wọ́ fún mi kọ́ àwọn pé gbogbo eléyìí tó dẹ̀ pọ̀jù náà àwọn tó dẹ̀ wọ́n bẹ̀ gbogbo wọn ló dẹ̀ ń ṣàdúrà pé kí n máa fi orin lẹ̀ pé orin tí mo kọ pé orin tó ní ìtumọ̀ ni o pé kí gbogbo nǹkan ló ní ìgbà àti àkókò torí nígbà tó bá yá sí ẹ̀rọ ibi tí mo wà náà ìní sí bímọ wọ́n tún lọ síwájú sí àdúrà là ń gbà Ọlọ́run kó fìbùkún sọ̀rọ̀ wa. àwọn ó dẹ̀ pé mi náà ti ń rò ẹ mọ̀ fi ṣe orin lẹ̀ eléyìí tẹ́ kọ́kọ́ fi tọ́ wa lẹ́nu wò tẹ́ kọ́ wọlé mọ̀ pé irú orin tó mọ́gbọ́n wò nílé yìí orin eléyìí ò kàn ń sorin lásán kì í ṣe orin téèyàn kan lè ṣàdánù orin ìsítí ni orin tó jẹ́ pé tó bá gbọ́ èyàn tún ìrònú èyàn yóò tún rò ní ẹ̀ẹ̀mejì ẹ̀yin ará lé a sì wà lórí ètò àmọ́ ká tó mọ̀ tẹ̀síwájú ẹjá dókè lọ́nà kálọ̀ lè mú mi ẹ mọ́ yín kú ọbẹ̀ mọ́ dìde o à ń padà bọ̀. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. èmi lọ́mọ eléèrè tó ń pèdè ọmọ olórin tó ń kọrin mo tún ti gbára mi ràn dé o ẹ bá mi mú jó ẹ̀yin omi tẹ́ wọ́n wà nílé èmi ni ọmọ yín Sàdémọ́lá Suzy Ògúnsìsì ẹ wo. òkìtẹ́ fíìmù wà ní fọ́. lórí KAFTAN TV Yorùbá làwà ṣàfojúsùn ayé tó rẹwà ẹ wo ẹ má yí kúrò ń bẹ̀ ó pọ̀ gan. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ẹ kàn padà ẹ̀yin ará lé fọ́nfàní ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ wo ẹ sì bá nǹkan ò àti ìrìn jìnnà náà tó bẹ́ẹ̀ abala iṣẹ́ oríran mi òun náà ni àwa èmi àtàlejò mi àti ń jọ ń ṣe kí ni àti ń jọ ń pẹ̀kẹ́ lu ọ̀rọ̀ àti mọ̀ nípa iṣẹ́ tí wọ́n ń ṣe àwọn nǹkan tí wọ́n ń bá pàdé nínú iṣẹ́ yìí gbogbo ẹ̀ náà ni à ń bá pàdé a sì tẹ̀síwájú lórí ètò àlejò mi ká tó lọ sí òkè náà ká lọ kó tó di pa lọ mú mi mo bi yín léèrè wípé àwọn ìwúrí tó wà nínú iṣẹ́ náà tí ẹ sì ti sọ pé ọjọ́ kan tí tó jẹ́ pé ti ẹ̀kọrin làwọn èèyàn ń dìde kẹ̀kẹ́kẹ́ wọ́n ná yín lówó lọ́jọ́ òun nípa owó nígbà tá a bá parí lẹ́yìn ètò àárín èmi àti yín nìyún wà àmọ́ sọ nípa rẹ̀ ṣe ti gbọ́ torí kò ní dá kó jẹ́ pé ẹ̀yin nìkan lẹ́mọ̀ ná irú owó. owó náà ti tán. owó ò lè tán owó òun ò gbúdọ̀ tán ẹni tó bá tẹ̀ sọ yí pé ká sọ àlejò mi ṣàwọn pé àwọn iṣẹ́ kọ̀ọ̀kan wà tó jẹ́ wípé èèyàn kàn ń ṣe sá náà ní kọ́lọ́mọ́jẹ́ yìí ṣiṣẹ́ oníṣẹ́ ṣé irúṣẹ́ yìí ẹ rò dáadáa o ká tó sọ o ṣé irúṣẹ́ yìí ṣé iṣẹ́ tó lówó lórí ni ìyún àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ṣé iṣẹ́ tó jẹ́ wípé èèyàn ò pé àkọ́bí mi mo fẹ́ kó ṣe irúṣẹ́ yìí ṣàgbọ́n àwọn
iṣẹ́ mi wọ́n tẹ́ pé tẹ́ bá ń ṣe ìmọ̀ bóyá ẹ̀ mọ̀ tẹ́ pé tẹ́yìn bá ń ṣe irúṣẹ́ ni yóò ti mọ̀ fọkàn kan gbàdúrà pé Ọlọ́run ẹlẹ́dàá mi mú mi gbúdọ̀ ṣe irúṣẹ́ irú àwọn sẹ́hùn àwọn sẹ́ tí wọ́n sọ wípé kò ṣe fi lé ọmọ lọ ni àmọ́ ṣé irúṣẹ́ orin yìí ṣó ṣe fi lé ọmọ lọ ṣó sì lówó lórí. Iṣẹ́ orin èmi gẹ́gẹ́ bí ẹnìkan ìyìn lè ṣiṣẹ́ tó jẹ́ pé ìyìn lè fi lọ́mọ lọ́wọ́ ara iṣẹ́ tó dáa ni tèmi sì yàn láàyò mo tẹ̀lé fọkàn kan ṣe. Iṣẹ́ ń lówó lórí ẹ̀yin ara lè. ṣùgbọ́n kó tó débi tí tówó wà ká tó débi tówó wà Ọlọ́run nìkan ni kò fi. ìyún ni pé kò ń ṣe pé ńgbà téèyàn bá kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ orin náà ni èèyàn mọ̀ rówó. Rárá o téèyàn bá bẹ̀rẹ̀ èèyàn á náwó èèyàn á náwó débi kan tó jẹ́ pé èrò afẹ́ bá àti padà sẹ́yìn ìgbọ́n tó bá yá tó bá ní forítì nígbà tó bá máa yá gbogbo ó bò sí ẹnu rẹ̀ ẹ sọ lẹ́ẹ̀kan wípé akẹ́kọ̀ọ́ ni yín ẹ sì ń kọrin àwọn àgbà máa ń sọ wípé tí èèyàn bá lé eku méjì yóò pàdánù kan bó ni ẹ̀ ṣe ń ṣe tó jẹ́ wípé ẹ̀ ń kẹ́kọ̀ọ́ ẹ̀ tún kọrin tí kò sì dí kan lọ ọ̀nà wo lẹ̀ ń gbà. ẹ mọ̀ àsìkò eré fún eré àsìkò iṣẹ́ fún iṣẹ́ ní ti ètò ẹ̀kọ́ mi èmi ò fi yẹn ṣeré rárá orin eléyìí náà mi fi ṣeré àsìkò tó bá yẹ kéèyàn wà ní iléèwé tó bá yẹ kéèyàn máa kẹ́kọ̀ọ́ èmi máa ń wà ní iléèwé mi tí màá dẹ̀ gbogbo nǹkan tó yẹ kí n ṣe màá dẹ̀ ṣe nígbà tí ọwọ́ bá dilẹ̀ èèyàn máa ń sọ pé èèyàn iṣẹ́ kan tó wà lẹ́gbẹ̀ẹ́ tó èèyàn fẹ́ ṣe èèyàn máa ṣe ìwọ̀n tó bá jẹ́ àsìkò tó yẹ kí n wà ní iléèwé kí n kẹ́kọ̀ọ́ kí n dẹ̀ ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe nínú iléèwé màá ṣe ṣùgbọ́n nígbà tí mo bá sọ pé kò sí iṣẹ́ kankan tí mò ń ṣe àbí pé bóyá ọwọ́ alẹ́ mo máa sọ pé bí àmọ́ ọ̀rọ̀ olórin dé èmi gẹ́gẹ́ bí ẹnìkan ọwọ́ òru yẹn lèmi máa ń kọrin tí mo máa sọ pé tóní máa wá sórí mi tí mo dẹ̀ máa kọ́lẹ̀. tí gbogbo ibì kan ti dá dáadáa tó tí ò sáré wo. ní gbogbo àwọn máa lọ létòlétò tí mo dẹ̀ máa kọ orin tèmi. ẹ̀yin ará ilé mo lérò pé ǹjẹ́ gbádùn bá ṣe jọ ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ìyẹn ni wípé àti ẹ̀kọ́ àti orin nǹkan kò dira wọn lọ́wọ́ iṣẹ́ orin yìí ǹjẹ́ mo tiẹ̀ fẹ́ béèrè ṣé ó ṣeé ṣe kéèyàn ò kọ ṣé ó wà lára ṣé òun pa àwọn sẹ́ẹ̀mí wa tó jẹ́ wípé wọ́n mọ̀ sọ wípé abínibí ni ṣé irú iṣẹ́ orin báyìí ṣé ó ṣeé ṣe kéèyàn ò kọ àbí ẹni tó bá ti lẹ́bùn rẹ̀ nìkan ló lè mọ̀ kọ. rárá o èèyàn máa ń kọ orin ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ yẹn ṣe lè kọ orin tó kò lè bọ́ sójú ẹ̀ bí ẹni tó yẹ pé ó lẹ́bùn ẹ̀ ni. tó bá jẹ́ pé ní lẹ́bùn rẹ̀ tó wá tún lọ kọ́ sí ìyẹn ni ó ti dáa jù. ọmọ ìyẹn á lọ fà o. ọ̀rọ̀ tẹ́sọ̀ yìí ó sì mú mi jẹ́ mọ́ tún rò torí ẹ̀ sọ wípé téèyàn bá ní ẹ̀bùn rẹ̀ yóò dáa dáadáa tó bá tó fẹ́ tó kọ́ sí i. èmi rò pé ìrò pé mi lẹ́bùn rẹ̀ èmi rò bóyá kí n lọ kọ́ ni àmọ́ ẹni ìlẹ́bùn rẹ̀ yìí ní ilé iṣẹ́ akílẹ̀ tẹ̀lé ṣe. ilé ṣe ìlẹ́bùn rẹ̀. ó rọrùn. kíkọ́ rọrùn àmọ́ kò sí wọn inbuilt wọn bímọ wa. kò di dandan kó bímọ yín. kó bímọ yín. ọ̀dàdàn àlejò mi ti ń fún mi ní rètí wọ́n ti fún mi ní hope. ṣàpọ̀ pé olúkálukú ló lẹ́bùn tiẹ̀. ẹ̀wọ̀ ẹjẹ́ forílẹ̀ fẹ́yìn ibi orí dá wa jẹ́jẹ́ forílẹ̀ fẹ́yìn ìgbà tílé bá dá tí rí yìí yóò sì ní tí wọ́n sì nílò àwọn tí wọ́n kọrin àwọn ọmọ yọjú. bí àpàlà. àbídùndùn. bẹ́ẹ̀ jẹ́ tún gbà. àlejò mi ṣé rí nígbà tẹ́ kọ́kọ́ wọlé tí mo rí yín ṣé bí mo ìwà mi mọ̀ fojú inú wò yẹn o. ní mo pé Ọlọ́run parí iṣẹ́ sọmọ ẹ̀ la ọmọ ló dáa báyìí bọ́mọ ẹni bá dáa ká wí àlejò mi ẹ̀ dáa bẹ́ẹ̀ ni ilé parọ́ fún yín ẹ rẹwà wọ́n máa sọ pé ẹni obìnrin kò lọ́nà tó sọ pé tẹ́lẹ̀ yóò bá jọ́kọ ni ajálẹ̀ ẹni. ẹsẹ̀ mórí mi wú ṣé bẹ́ẹ̀ mo dáa tó ni. ẹ dá ìsìn mọ́ìdí ó lè yọ nǹkan. ẹ má jọ yọ kankan. ẹyẹ ara lé mo fẹ́ mọ̀ bóyá àlejò mi bóyá lóòótọ́ ni wọ́n bóyá nǹkan tí mo rí gangan bóyá òótọ́ ni àlejò mi z gbéyàwó ẹ dúró ẹ rò dáadáa o torí nǹkan tẹ́ bá sọ yóò bí ìbéèrè mi tí mo fẹ́ sọ tí mo fẹ́ bi yín léèrè ẹ rò dáadáa ṣé ẹ ti
gbéyàwó àbí wọn lè gbé náà àbí tí wọ́n ti gbé yín lọ́kọ irọ́ tẹ́ ti gbéyàwó. ìbéèrè tẹ́ béèrè yẹn ó pín sọ́nà méjì lọ́dọ̀ mi o. tọ̀. ṣé kán gbéyàwó sílé àbí kéèyàn ní bóyá àfẹ́sọ́nà àbí. bóyá gbéyàwó sílé ni eléyìí tó bá kẹ̀yìn lẹ́yìn ò sọ pé tọ̀ ẹ tí ì gbé sílé o ẹ ní níta ni o àbí ẹ kò tí ì sí o kí n wá tó mọ nǹkan tí ì ṣe. mi lè lọ jẹ orí mi. tọ̀. ọmọ kékeré làwa táwọn ní ká wò báyìí bóyá. ọfọjú orí ṣe àlejò mi. táwọn ní ká wò báyìí bóyá ọmọdún méjìlá lè mi àbí kíní kan. mo ní àfẹ́sọ́nà táwọn olóyìnbó máa ń pè ní girlfriend èmi ò tí ì marry o. ọ̀rẹ́bìnrin ẹ ní ọ̀rẹ́bìnrin ọlọ́mọ ìyàlejò mi o ẹ̀yin aráalé ìyún ni pé kò sí ọ̀nà pé àwọn aráalé sẹ́rí ó ní bẹ́ẹ̀mi àtàwọn aráalé bẹ́ẹ̀ tí mo communicate tá a sì mọ fúnra wa ní ọwọ́ ṣé kí n sọ fún ọ pé ẹni kò sọ náà bẹ́ẹ̀. kò sọ́nà bẹ́ẹ̀. àlejò mi ẹ̀ dá kò sọ́nà bẹ́ẹ̀ sọ dáadáa kò tí inú yín wá ẹ sọ sókè ẹ jí wọn gbọ́ yín ṣé kò sọ́nà. kò sọ́nà bẹ́ẹ̀ sẹ́yìn. ẹrún ra sọ ni àwọn ọkùnrin mọ̀ burú o kò sọ́nà bẹ́ẹ̀. ẹ jẹ́ kí n sọ dáadáa kò sọ́nà bẹ́ẹ̀. tọ̀ ọ̀dà ẹ̀yin ara lé àmọ́ wá ẹlòmíì àmọ́ wọ́n fún ẹ lóòótọ́ àmọ́ wọ́n sọ pé kò sọ́nà bẹ́ẹ̀ ẹ̀yin náà rí fẹ́ ń bọ̀ wọ́n ní òsàn náà bẹ́ẹ̀ ẹ gbójú tí ẹ ti gbọ́ àlejò mi wọ́n ti mú ẹ wo ẹ ti ẹ̀ sẹ́nu mi dùn tí mo pè yín tí ẹ jẹ́ mi káàtì ẹ̀wà tó mọ káàdì ètò lẹ̀ ṣé mo rí pé ọ̀dọ́ ni yín wọ́n sì mọ̀ sọ yín pé o lè ní mẹ́sì o lè tọ́ yín sọ pé ó lè níyìn o sórí eyín mo kàn fi ń sọ̀rọ̀ ni gẹ́gẹ́ bí ọ̀dọ́ tẹ́ ẹ jẹ́ èmi wá fẹ́ lóyìn kẹ́ ẹ lo àǹfààní yìí kẹ́ fi bá ń bá àwọn ọ̀dọ́ rú tiyín tó jẹ́ wípé wọ́n tí mo dó tí wọ́n dọ̀ ńlá sí àwọn ọ̀dọ́ mi wọ́n tẹ́ pé wọ́n tí mo lọ́kọ̀ tí ń wá wọn mo fẹ́ kẹ́ bá ń bá wọn sọ̀rọ̀ kí wọ́n ti ara yín kí wọ́n ti kẹ́kọ̀ọ́. àwa ọ̀dọ́ ẹ jẹ́ kí n kó èmi náà papọ̀. bẹ́ẹ̀ni. àwa ọ̀dọ́ ẹ jẹ́ ká farabalẹ̀ ní gbogbo nǹkan tá a bá dáwọ́lé lórí tá a bá ń ṣe ẹ jẹ́ ká ní àfojúsùn ká dẹ̀ ní tẹríba ká dẹ̀ ní ìwà ìrẹ̀lẹ̀ àti sùúrù ní bàbá ìwà ẹ jẹ́ ká ní gbogbo ohunkóhun èyíkéyìí tẹ́ bá ń dojú kọ báyìí ẹ má torí èní kẹ́ bọ̀ lájẹ́ ẹ má torí èní kẹ́ bọ̀ lájẹ́ ìgbà àti àkókò sì wà tó pọ̀ lọ́jà àti rẹ̀ ṣe pé Ọlọ́run nìkan ló mọ̀la àwa kan tiraka ni kò sẹ́ni tó lè sọ pé nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́la lélẹ̀ àmọ̀ràn mi fún yín ni pé gbogbo ohunkóhun tẹ́ bá ti ṣe ẹ jẹ́ ká máa ní ìtẹríba ẹ jẹ́ ká mọ̀ pé ohun tá à ń ṣe kì í ṣe pé kákan kúrò lórí ẹ̀ àbí kíní kan rárá èmi máa ń ṣe kankan pé gbogbo nǹkan tí bá ti dáwọ́lé lórí èmi máa ń rò ọ̀la pé tí mi bá ṣe ta ni mo fẹ́ filẹ̀ fún tí mo bá ṣe lénìí èmi náà ló máa dà lọ́la so èèyàn máa ń ṣiṣẹ́ sílẹ̀ torí ọ̀la ni ẹ má jẹ́ ká lójú kòkòrò ẹ má jẹ́ ká ṣèmẹ́lẹ́ gbogbo tẹ́ bá ti ṣe ẹ ṣe lọ́kùnkúndùn ká ẹ̀dẹ̀ fara ṣiṣẹ́. ẹ̀yin ara lé ẹ ti gbọ́ tí àlejò mi ti ń bá yín ẹ ti gbọ́ nǹkan tí wọ́n sọ eléyìí tí mo rí gbámú gangan ni pé ká ní ìtẹríba ẹ wò yín gangan ló ti ṣe kò kárí gbogbo ẹ̀ ṣé ẹ̀yin náà wà níbi ibẹ̀ tó jẹ́ pé ẹ ní iṣẹ́ oríran mi kan ẹgbọ́n nǹkan tí mo sọ iṣẹ́ oríran mi kò ṣe iṣẹ́ tó jẹ́ pé ibi ló lé yín débẹ̀ o torí àwọn sẹ́kọ̀ wà tó jẹ́ yí pé iṣẹ́ oríran mi ni àwọn kan wà tó jẹ́ pé ibi ló lé wọn débẹ̀ ìwọ ní iṣẹ́ oríran mi tó wá wò yí pé ó wù mí káwọn èèyàn náà mọ̀ nípa iṣẹ́ oríran mi bí àlejò mi ṣe ṣe yìí kẹ́ wá fi dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ ká mọ̀ nípa iṣẹ́ oríran mi yín tẹ́ wá fẹ́ wá sórí ètò ẹ wo nọ́mbà tí lọ ní abẹ́ amóhùnmáwòrán yìí ẹ̀yin ẹ kàn sí wa ń bibẹ̀ àmọ́ bí bẹ́ẹ̀ ṣe dé bíbí àlejò mi ẹ wo inú mi dùn pé mo pè yín ẹ jẹ́ mi ilé àtọ̀nà yín ò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè gbogbo dáwọ́lé yín báyìí yóò mọ yọrí sí rere ni bẹ́ẹ̀ bá ṣe ń lù ú yóò mọ dún bẹ́ẹ̀ bá ṣe kàn báyìí yóò mọ sí fún yín ni ṣé wàá rí àfojúsùn rere tẹ́ ní lórí orin tẹ́ ń kọ yìí yóò wá sí ìmúṣẹ. àmín bẹ́ẹ̀ ni yóò rí ó sì ti rí bẹ́ẹ̀ ní agbára Olódùmarè. ṣé mo pé ńgbà tẹ́ dé mo rántí pé ẹ sọ pé ẹ kú lé làákàrà lé ẹ kí wọn pé ẹ kú lé àmọ́ báyìí kò ní dákẹ́ kan lọ lórí ètò pín ó yẹ kẹ́ ẹ dágbére àmọ́ mo fẹ́ kẹ́ ẹ forin dágbére fún wọn ni ẹ kọ́kọ́ kọrin ẹ wà dákọ yín tọ̀. wọ́n ní jẹ́jẹ́ láyé gbà this life you have to hustle bí odi tó fẹ́ ká lẹ́ta
this life ó yí bíríbírí àmọ́ bí tó ń yí lọ ìyá yìí ti pọ̀ ju bàbá gọdọ̀ mi kì í ṣe ọmọ lọ ẹ wo ẹ̀yin aráalé ẹ má bínú pé mo kàn sọ lérèfé mo ní kíkan fi ṣèdágbére pé ó dìgbà kan náà á tún máa kàn sí lórí ètò. ẹ yára lé ẹ̀yin gan rẹ́rìn ẹ̀wọ̀ inú mi dùndùndùn torí ṣe rí ìdùnnú títí yín gangan òun ni ayọ̀ mi ṣe rí lórí ètò yẹn ṣàtìmọ̀ wò ètò Akirikaye lórí ìkànnì KAFTAN tẹlifíṣàn Yorùbá àwọn nǹkan tí màá gbé wá fún yín àwọn ìpele tí màá gbé yín lọ àwọn ìpele tẹ́ màá nífẹ̀ẹ́ sí ni ẹ gbà bí mo ṣe sọ fún yín ẹ mọ̀ yìí pé Olúwaṣeyìfúnmi ò ní káàdì ètò lẹ̀ láláì mọ́ gbára wa ní mọ́ràn ó yá ẹja lọ darapọ̀ mọ́ wọn ní abala omi ọgbọ́n ká lọ bomi ọgbọ́n ti tòní mu. KAFTAN tẹlifíṣàn Yorùbá kárí ayé sani wọn ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. KAFTAN tẹlifíṣàn Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ńbẹ̀ o ẹ máa wò ó. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Orí ètò Akirikaye náà la wà mo kí yín káàbọ̀ sí abala omi ọgbọ́n gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ orúkọ tèmi kò yí padà Omidan Beatrice Tèmítọ́pẹ́ omi ọgbọ́n tòní tún rèé o. ọ̀dọ́mọkùnrin kan wà ó ń ṣiṣẹ́ ní abẹ́ olówó kan gbogbo èèyàn ló mọ̀ pé olówó yìí rí jájẹ orí ajébùjẹ kò sí ohun tó wá tí ò rí ó ní ilé iṣẹ́ lóríṣiríṣi ṣùgbọ́n kinní kan wà tó jẹ́ pé ó ba ìjàwọ́ olówó yìí jẹ́ apá rẹ̀ gùn jù tán lọ apá rẹ̀ tó sì gùn jù tán lọ yìí ni òun ló jẹ́ àbàwọ́n tó wà lára ẹ̀. ọmọkùnrin tó ń ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ lóòótọ́ ó ń sanwó fún ọmọkùnrin yìí déédéé kò fi owó oṣù ẹ̀ kò jẹ́ lówó oṣù rí kò sí nǹkan tó kò fowó oṣù ẹ̀ jẹ́ níyà ṣùgbọ́n ní ọjọ́ kan ni ọmọkùnrin yìí wá ló sunkún bá ọ̀gá pé ẹ jọ̀ọ́ o mo nílò ìrànlọ́wọ́ yín ni o ìyá nǹkan ló ń ṣàárẹ̀ o òun sì nílò ìrànlọ́wọ́ nítorí pé òun nílò owó oṣù òun kò lè tó torí pé eléyìí tó wà lọ́wọ́ òun náà lòun ti fi ránṣẹ́ sí ilé ó mà bẹ̀ olówó yìí ṣùgbọ́n olówó yìí fárígá ó ní rárá ó nítorí tìdílé ẹ̀kọ́ lòun ṣe ń ṣiṣẹ́ ó nítorí ti mọ̀lẹ́bí ẹ̀kọ́ lòun ṣe ń ṣiṣẹ́ kò fún ọ̀dọ́mọkùnrin ní owó yìí títí tí ọ̀dọ́mọkùnrin fi jáde nílé ẹ̀ tí ò bá ṣiṣẹ́ mọ́ nígbà tó wá yá ẹni tó lò ìyá tó lòun fẹ́ náwó sí látara àìrówó tọ́jú ìyá ti kú sórí àìsàn nítorí pé kò rí owó san nígbà tó wá yá lẹ́yìn ọdún kan ni wọ́n wá pàdé olówó ayé tó wá di olówó àná kò wá lówó mọ́ ní ẹni tó sì kọ̀ tí ò ṣe lóore ìyẹn ọmọ ọ̀dọ̀ tó wá ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ ìyẹn ti di ẹni yìí ó ti rí jájẹ ṣùgbọ́n wọ́n ní ẹni tí ó ṣu imí wọ́n ní ó gbàgbé ṣùgbọ́n ẹni tó kó ń kọ́ kò gbàgbé ọ̀gá ti gbàgbé ọmọṣẹ́ ṣùgbọ́n ọmọṣẹ́ tí ọ̀gá ṣe ìkà fún kò gbàgbé bọ́mọṣẹ́ ṣe rí ọ̀gá ẹ̀ ló fi rí pé ọ̀gá ẹ̀yin ni òun lòun ò mọ̀ ẹ̀ òun lágbájá tó ṣiṣẹ́ lọ́dọ̀ yín lọ́jọ́ kìíní àná tó ní tẹni tí mo ní kẹ́ ẹ ràn mí lọ́wọ́ tẹ́ ò ràn mí lọ́wọ́ èmi nìyí bọ́gà ṣe bú sẹ́kún nìyẹn torí pé ó ti da ẹdun arinlẹ̀ ẹ jẹ́ ká wá wo ìtàn tí a gbọ́ tàn yìí ẹ jẹ́ ká wo ìtàn olówó àti ọmọkùnrin tó ń ṣiṣẹ́ lọ́dọ̀ ọ̀gá yìí ẹ jẹ́ ká wò ó ṣé orú owó tó o ní gẹ́gẹ́ bí ẹnìkan ìwọ gẹ́gẹ́ bí ẹnìkan owó tó o ní ṣé o fi ń ṣe àánú ṣé owó tó o ní ṣé o fi mọ àwọn aráalé ṣé o fi mọ àwọn tí kò ní ǹjẹ́ o tẹ̀ ti fìgbà kan rò pé owó tó o ní kì í ṣe ìwọ nìkan ló Ọlọ́run fún nítorí kó o lè fi ran àwọn èèyàn lọ́wọ́ àwọn tó kù díẹ̀ káàtó lọ́wọ́ òun lọ́lọ́run fi fún ẹ ṣé o tẹ̀ wá fìgbà kan rò wípé òkè báyìí ni ọwọ́ afúnni máa ń gbé gbogbo àwọn orí tó bá ń ṣe lóore tó bá ń ṣe láàánú ǹjẹ́ o mọ̀ pé gbogbo àwọn orí ló máa parapọ̀ ló máa súre fún ẹ tó jẹ́ pé iṣẹ́ á máa lọ síwájú bí ìwọ fúnra ẹ̀ bó tiẹ̀ mọ bá ṣe ń gba àdúrà ò mọ́lé aláwo ò mọ́lé oníṣègùn ìwọ kàn jí òun náwó bí tiẹ̀ ni
ǹjẹ́ o mọ̀ pé àwọn orí tó ń ṣoore fún yìí àwọn ló máa súre fún ẹ tó jẹ́ pé wọ́n máa rí ṣe nítorí pé oore á tún máa ṣílẹ̀kùn ìbùkún míì. Kí la wá ń sọ gan-an? Oore. Yorùbá ní oore ló máa ń pé. Oore ó máa ń pé nítorí pé ibi tó lérò gan pé o ti lè bá ẹni tó lérò pé mi ò lè rí àánú lọ́wọ́ ẹ̀ kò sí nǹkan tó lè ṣe fún mi nítorí pé ó mọ̀ pé ayé yìí bíríbírí ló ń yí àtòrìn láyé yìí bíríbírí láyé sì ń yí ayé yìí ò fi síbì kan. Ẹni tó sọ pé kò dáa fún lónìí ó lè dọ̀la kó jẹ́ pé òun gangan ló padà wá máa sọ ẹ́ dènìyàn ní ọ̀la. Ẹ má jẹ́ kó dìgbà tí jẹ́ pé ẹ má jẹ́ kó dìgbà tó jẹ́ pé a máa rí àbùkù. Ẹ má jẹ́ kó dìgbà tó jẹ́ pé a máa di ẹni tí ayé ń patì kó tó di pé a ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. Ẹ rí pé ọ̀dọ́mọkùnrin tá a sọ tán nínú ìtàn yìí báyìí ó ti di ẹdun arinlẹ̀. Ẹ wo orí ìyà tó jẹ́ fódìdí ọdún kan kó tó di pé ó pàdé ọmọkùnrin bó tiẹ̀ jẹ́ pé ọmọkùnrin padà máa ràn án lọ́wọ́. Ǹjẹ́ ojú àpáta ẹ̀ lè jojú ara bí? Ẹ wo irú ìyà tó ti jẹ látẹ̀ sẹ́yìn. Ẹ wo ǹjẹ́ ìyá tí ọmọ ọ̀dọ̀ ẹ̀ tó ti pàdánù ǹjẹ́ kò ní máa rò ó ní ojoojúmọ́? Ṣé kò jẹ́ ọgbẹ́ ọkàn fún? Ṣé tó bá ti rí ẹni ṣé kò ní máa jẹ́ ọgbẹ́ ọkàn fún? Ẹ jẹ́ ká máa ṣoore. Ẹni tó bá rí tó bá kù díẹ̀ káàtó ẹ jẹ́ ká ràn án lọ́wọ́. Má sọ wípé mo ti ní owó ìkòsẹ́ni tó bá mi ṣiṣẹ́ iṣẹ́ tó ṣe ó lè ṣiṣẹ́ ṣùgbọ́n k'Ọlọ́run má fàlùbáríkà sí. Ó ní ìdí t'Ọlọ́run fi fàlùbáríkà sí iṣẹ́ wa nítorí ká lè ran àwọn tó wà ní àyíká wa lọ́wọ́ ni. Àmọ̀ràn tèmi tòní wà rèé o. Ẹ jẹ́ ká máa ṣoore. Ẹni tó bá yẹ kó ṣoore fún má di gbogbo ọwọ́ má di ọwọ́ ẹ̀ nítorí pé ọwọ́ tó bá dì kò sí bí nǹkan tó ṣe lè wọlé sínú ọwọ́ yẹn kò sí nǹkan tó lè wọlé kò sí nǹkan tó wà ní ọwọ́ ò gbọ́dọ̀ jáde bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó lè wọlé sínú ọwọ́ nítorí pé ọwọ́ tá a bá là báyìí nìkan ló máa wọlé sí. Tó bá sì ṣoore ó máa gba ìbùkún wọlé nítorí pé oore tó bá ṣe ó máa ṣílẹ̀kùn fún ìbùkún mìíràn iṣẹ́ á sì máa tẹ̀síwájú. A ò ní rí jù báyìí lọ ní abala omi ọgbọ́n títí dìgbà mìíràn tá a tún máa pàdé. Orúkọ mi kò yí padà Omidan Beatrice Tèmítọ́pẹ́ ká fi re pàdé o. Èmi lọ́mọ eléèrè tó ń pèdè ọmọ olórin tó ń kọrin mo tún ti gbára mi ràn dé o ẹ bá mi mú jó ẹ̀yin omi tẹ́ wọ́n wà nílé èmi ni ọmọ yín Sàdémọ́lá Suzy Ògúnsìsì ẹ wo. ojú tẹ fi wò wá ní fọ. lórí KAFTAN TV Yorùbá la wà ṣàfojúsùn ayé tó rẹwà ẹ wo ẹ má yí kúrò ń bẹ̀ ó pọ̀ gan. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Ẹ káwọ́ padà yẹn ra lé láti abala omi ọgbọ́n. Mo lérò pé omi ọgbọ́n ti tòní yìí ẹ ti bù mu èmi náà ti bù mu báyìí. Ibi tí tó bá ti kan ẹ̀yin ẹ tún bíbẹ̀ ṣe torí wọ́n máa sọ wípé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ báyìí òun ni ilé ayé tá a bá fi pọ̀pá nà báyìí pim ẹni tó bá ta sí là ibi tó bá ti ta sẹ́yìn là ẹ tún bíbẹ̀ ṣe. Àwa ní rí jù báyìí lọ lórí ètò yín ètò wa kúkú ní ká jẹrẹ pẹ́ lẹ́nu àmọ́ ìjọba àkókò kò jẹ́ àkókò bẹ́ẹ̀ nìkan kan sọ̀rẹ́ tèmi ni tiyín tòótọ́ Olúwaṣeyìfúnmi ọmọ Ògúntóyè lèmi jẹ́ títí di ìgbà míì tásùnmọ̀ pàdé lórí ètò yín ètò wa ètò Akirikaye àtúrílayọ Olódùmarè ó nífẹ̀ẹ́ rẹ̀ kò sí ní kọ̀ kó Olódùmarè mọ́kọ́ àtúrí wa ó dàbọ̀. Akirikaye ètò kan ló ń bá fẹ́fẹ́ wọ̀ yájà lórí ìkànnì KAFTAN TV Yorùbá lórí ẹ̀rọ StarTimes channel 132 DTT tàbí 482 DTH lọ́jọ́jọ́ ajé sọ́jọ́ ẹtì Monday to Friday ní dédé aago 10 òwúrọ̀ sí 11 ìyálẹ́ta níbi tí ọmọbabìnrin Adérọ́lákẹ́ Mercy Akínlọ́sọ́tù yóò ti máa tukọ̀ ètò lábala ètò Akirikaye ìwúre làkọ́kọ́ iṣẹ́ oríran mi pẹ̀lú àlejò lẹ́lẹ́ẹ̀kejì àwẹ̀ ní ẹlẹ́sà lẹ́tàǹtagbá abala ìmọ̀ràn lẹ́rìn wọ̀rọ̀kọ̀ Akirikaye pẹ̀lú Adérọ́lákẹ́ Mercy Akínlọ́sọ́tù atọ́kùn àti olótùú ètò ó dùn gbọ́ ó ṣe é wò ó ládùn ó lóyin Akirikaye lórí ìkànnì KAFTAN TV Yorùbá nìkan ni ẹ má mísì ẹ̀.